Hello, ẹ̀yin èèyàn mi, ó lágbára o. Olúwa ṣeun. Àwa fáǹsì Naomi, a kú oríire rẹpẹtẹ. Wọ́n mà ní under 1 hour. Kábíyèsí ra káà fún Naomi lónìí. Kì í ṣe kékeré o. Wọ́n ní under 1 hour. Kábíyèsí ra káà fún Naomi. Wọ́n ní under 1 hour. Ó dáa kéèyàn lọ́ọ̀fù yàn. Kábíyèsí lọ́ọ̀fù Naomi dákú. Naomi náà dẹ̀ lọ́ọ̀fù ẹ̀. Kábíyèsí ṣe realize pé ìyàwó òun ni Naomi látọ̀run wá. Òun dẹ̀ lè lajú òun lẹ̀ kí kátà àlùbọ́ kó wọ̀. Òun ló fi ṣe èyí tó ṣe lénìí pábánbárì. Wọ́n ní ibi tí Naomi wá sí ààfin. Ó dẹ̀ sọ pé ó dáa o. Jẹ́ kí wọ́n máa try kí wọ́n máa lọ. Bí bó ṣe bọ́ta, ṣe ni mọ́tò kan lànà. Mọ́tò kan lànà kó lọ start mọ́tò kó lọ lànà kẹ́ù. Wọ́n ní kì í ṣe kékeré o. Wọ́n ṣàpaná mọ́tò yìí. Wọ́n ní kiri Ọlọ́run ló máa tiẹ̀ ní kì í ṣe pé Naomi ti gbé mọ́tò sọ́nà kí irú nǹkan bẹ́ẹ̀ yẹn tó ṣẹlẹ̀. Inú ààfin yẹn ni kíní yẹn ti ṣẹlẹ̀. Wọ́n ló lànà kẹ́ù. Ọlọ́run ló lọ́wọ́. Wọ́n ní eléyìí ò ṣe lásán. Okay. Wọ́n ní bínú ṣe wá bí kábíyèsí pé pọ́lọ́run orí Naomi tó sọre òun ló jẹ́ kí kíní ìṣẹ̀lẹ̀ ní inú ààfin. Wọ́n ní kíákíá kábíyèsí kò tẹ́ fi kọ́ pé méjì. Ó ní má wọ̀rì Naomi, you know what? Wọ́n ní ṣe ló kàn tiẹ̀ pé rílà kan pé kán gbé mọ́tò kan wá fún un. Ó gbé mọ́tò kan wá fún òun ní ààfin. Nísinsìnyí kó má pẹ́ o. Wọ́n ní before you know it. Naomi ò tiẹ̀ wọ́n ní ṣe ni kábíyèsí tiẹ̀ wọlé tó lọ pé ó tọ̀. Naomi ò tiẹ̀ mọ nǹkan tó ṣe. Ó ní kán lọ pé mẹkáníìkì wá bá wọn ṣe kíní. Kábíyèsí ò tiẹ̀ dáhùn. Àfìgbà tó gbé new brand new car wá fún Naomi lónìí. Wọ́n ní under 1 hour. Under 1 hour kíákíá ló ti gbé mọ́tò. Ẹ̀rí pó lágbára. Ní kábíyèsí wá sọ pé Naomi mọ́tò yìí ló máa gbé padà. Wọ́n ní Naomi ẹ ṣáà kó mọ bó ṣe máa ń ṣe ìwé. Kábíyèsí ẹ bá má ṣe gbogbo eléyìí. Àhótì o. Kóun gbé mọ́tò òun lọ. Ó wọ́n máa tún ṣe. Kábíyèsí má wọ̀rì. Ṣé bó fẹ́ tún ṣe wàá tún ṣe? Màá bẹ́ẹ̀ tún ṣe. Tó máa ṣe tó wá gbé wá fún ẹ lákùrẹ́. Wọ́n gbé mọ́tò wá bẹ́ẹ̀ lákùrẹ́. Ṣé bó fẹ́ wàá máa lọ méjèèjì náà. Wàá tún yẹn náà ṣe. Pé bẹ̀tì lẹ́yìn ẹni tó ṣe irú iṣẹ́ yẹn kóun fẹ́ kojú tì. Wọ́n náà dẹ̀ dojú tì. Bó ṣe bí Naomi ṣe gbé mọ́tò tuntun. Lẹ́yìn nìyẹn o. Ẹ̀yin èèyàn wà. Is that not wonderful? Ṣé rí? Ó dáa kéèyàn máa ṣe òtítọ́. Òtítọ́ máa ń gbé èèyàn lékè. Kéèyàn dẹ̀ máa ṣiṣẹ́, máa hùwà tó dáa. Ó ga ọ. Ẹ wo gbogbo everything about Naomi. Good. Irú èèyàn wo leléyìí? Wọ́n lákàndá èèyàn kan ni. Ẹni tó bá fara wégún ẹ̀yìn àrò ló sùn o. Òun lọ̀rọ̀ Naomi. Kí leléyìí? Àṣé ìfẹ́ tinútinú, ìfẹ́ tọkàntọkàn lọ́lọ́run rán sí kábíyèsí o. Ọlọ́run rán sí kábíyèsí o. Kábíyèsí ó ti gbèrègèjigè lórí Naomi. Ṣé rí? Ńbo ni gbogbo àwọn ọlọ̀tẹ̀ wo náà wà? Ẹ wo bí life wọn ṣe wà miserable. Ọlọ́run ti turn life wọn miserable. Wọn ò dẹ̀ sí ní anywhere. Ẹnu wọn ò lè dùn mọ́. Nísìnyí Naomi ti gbògo. Ọlọ́run ti fògo fọ́lẹ̀ Naomi. Ó dìídì gbògo yẹn fún. Anything tó bá fẹ́ sọ nípa Naomi sí. Kábíyèsí ó dárúkọ Naomi. Ní èdè o. Mi rò pé ọ̀rọ̀ kábíyèsí lè pé mọ́. Àfi Naomi ìṣàní. Èmi dẹ̀ like kábíyèsí. He's a man of principle.
wọ́n ní tẹ́lẹ́jọ́ má bẹjọ́ ẹ̀ dá lẹ́bi pé kò ní pẹ́ lórí ìkúnlẹ̀. Ṣé rí i pé Naomi yìí, mi ì mọ ibi tí ìfẹ́ ìrólé sí ọkàn kábíyèsí o. Ọlọ́run á jẹ́ kọ́mọ tiwa náà, káwọn ọmọ wa náà kàn ṣoríire. Àwọn ọmọ wa náà dẹ̀ máa ṣoríire. Torí wọ́n ní ẹni tó bá ń yọ̀ fún oníre, ó di dandan kí ire náà bá. Torí àwa ń yọ̀ fún oníre, ó di dandan àwa náà máa gba ire. Ṣé ó yé wa? Ó yé wa. In fact, ó lágbára. Ó lágbára o. Ó lágbára. Mo like Naomi gan. Mo dẹ̀ like kábíyèsí. Ọlọ́run á wà pẹ̀lú yín o. Naomi àti kábíyèsí, Ọlọ́run á wà pẹ̀lú yín. Ọlọ́run á ṣe nínú iṣẹ́ kábíyèsí. Torí mo like kábíyèsí bó ṣe nífẹ̀ẹ́ ọmọ yìí. Ọmọ ló dára bí ẹ̀gbọ́n, ọmọ tó quiet. Ọmọ yẹn quiet. Naomi quiet. Ó dẹ̀ ń rí èrè. Ó dẹ̀ ń rí èrè ẹ̀. Ọmọ tí ò lè sọ̀rọ̀ ẹnu ẹ̀ tán. Àṣé Ọlọ́run keep ẹ̀ pẹ̀lú Holy Spirit. Torí Holy Spirit ló ń darí Naomi. Tẹ́ bá rí ẹ wò dáadáa kí ó ń wọ earring o. Ọmọ yẹn ń wọ earring. Ó dẹ̀ beautiful débi tí ọmọ yẹn beautiful. Tẹ́ bá wò, mi ò tí ì rí irú ẹ̀ rí. It's a real gospel person. Ó ń wọ earring. Pẹ̀lú bó ṣe máa múra bí ègbé tó máa dress rẹpẹtẹ. Onígẹ̀ yìí. Ọlọ́run ti dá ẹwà ẹ̀ sí lára. Bẹ́ẹ̀ ni. Ọlọ́run ti parí iṣẹ́ sí lára. In fact, ó ń wọ earring tí wọ́n ti wọ ìlẹ̀kẹ̀ yẹn. Gbogbo kìíní ọ̀hún tán ó ń lọ ní ẹ̀. Àṣé ọmọ gidi ni. Ẹ̀yin èèyàn wa. Ẹ máa ṣe o. Ẹ ṣé pọ̀. Tẹ́ ń tẹ́tí sí wa. Tẹ́ ń bá wa pín. Tẹ́ ń bá wa share. Tẹ́ ń bá wa subscribe. Mo gbádùn yín o, ẹ̀yin èèyàn wa. Ọlọ́run á dẹ̀ dúró tì yín. Ọlọ́run á ṣe nínú iṣẹ́ yín. Ọwọ́ tẹ́ fi ń bá mi subscribe, tẹ́ fi ń share, lágbára ẹ̀jẹ̀ Jésù ẹ̀ ní fi gbọ́mọ sí. Èmi náà ní fi gbọ́mọ sí. Gbogbo apáta kò sí ọwọ́ wa. Ọwọ́ Jésù, ọwọ́ Ọlọ́run, ọmọ Ọlọ́run, ọwọ́ Ọlọ́run tòótọ́. A ní fọwọ́ yìí ṣe nǹkan ìbànújẹ́. Nǹkan ayọ̀, nǹkan ìdùnnú, nǹkan oríire ni a máa fi ọwọ́ wa ṣe. Ẹ ṣé o, ẹ̀yin èèyàn wa. Ẹ̀yin èèyàn mi bẹ́ẹ̀ ṣe ń bá mi like. Tẹ́ ń bá mi subscribe. Ẹ ṣé mélòó mo fẹ́ sọ nínú ọ̀rọ̀ yìí. Ẹ ṣé, God bless you. Bye.